Welcome to iSyn TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. Ẹ káàbọ̀ sórí ìkànnì iSyn TV lẹ́ẹ̀kan sí ní gbogbo ibikíbi tẹ́ ti ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣé ò tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ibikíbi tẹ́ ti ń wo ètò yìí. Abala ǹjẹ́ ti gbọ́ náà la wà yé. Eléyìí ní agbára. Olúbàdàn ti ìlú Ìbàdàn Ọba Ọlákùnlẹ́yìn bàbá ti papòdà. Wọ́n ti lọ sí ibi àgbáre. Bàbá yìí wọ́n jẹ́ ògbóǹtarìgì o, wọ́n sì jẹ́ akọni ní ilẹ̀ Yorùbá, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní Nàìjíríà. Bàbá yìí nígbà tí wọ́n jẹ ọba, wọ́n jẹ́ ọba tó fẹ́ àlàáfíà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn ní àpapọ̀. Bàbá the Olúbàdàn of Ìbàdàn land, Ọba Owólabí Ọlákùnlẹ́yìn, joined his ancestor, the monarch who ascended the throne in July 2024, died in early hour of Monday, July 7, 2025, after spending a year on the throne. Ọdún kan péré náà ni bàbá lò tí bàbá fi jáde láyé. Ọdún kan péré náà ni wọ́n lò ní orí ìtẹ́, torí last year náà ni wọ́n dórí oyè. Last year náà ni. Ọba Ọlákùnlẹ́yìn received the staff of office from Ọ̀yọ́ governor, that is Engineer Ṣèyí Mákindé, on July 12, 2024, as the 43rd Olúbàdàn of Ìbàdàn land. Bàbá yìí ló jẹ́ ọ̀tàlé ní ogójì ọba tó ti jẹ ní ìlú Ìbàdàn. Kí Ọlọ́run kó jọ̀ọ́ kó bá wa dẹ̀lẹ̀ fún bàbá, kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Bàbá ti lọ nìyẹn, wọ́n ti ṣe tiwọn, wọ́n dẹ̀ ti lọ nìyẹn. Ìròyìn ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí ẹ̀wẹ̀ náà ni ìlú Ìbàdàn náà láti wà. Ìlú Ìbàdàn náà láti wà. Ẹni tí ó jẹ Olúbàdàn tuntun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń kí bàbá kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀pẹ́ o. Torí bó ṣe ń lọ ní ẹ mọ̀ pé ètò ló lọ́yọ̀ọ́, ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Lórí eléyìí ẹ mọ̀ ọba ẹni tí ó tún kàn ní ìlú Ìbàdàn, ìyẹn náà ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà tẹ́lẹ̀ tá a mọ̀ sí Rashidi Ládọjà. Rashidi Ládọjà ó ní the next person in line. Ẹ̀tàn pa àwọn ọmọ ń tò ní ètò náà ní ìlọ̀rọ̀ ọba Ìbàdàn. So ìdí nìyẹn tá sì ti wọ́n mọ ẹni tó bá tún tọ́ sí ẹni tó bá kàn. Ẹ jẹ́ sáré gbé sí wa létí kí n gbé sí wa létí kó lè tèjú wa dáadáa. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà is on the verge of becoming the next Olúbàdàn of Ìbàdàn land, following the passing of Ọba Owólabí Ọlákùnlẹ́yìn on July 7, 2025. As the Ọ̀tún Olúbàdàn, the highest ranking chief in the civil line, Ládọjà is positioned first in line for the throne under the unique rotational system that governed the city traditional leadership. Tọ́ra wọn máa ń tò ní. So nínú ètò yẹn ní ìsìn Ládọjà ni ó jẹ́ ẹni tí ó wà ní ipò tó síwájú, ní èyí tó ń túmọ̀ sí wípé ẹni tó máa jẹ Olúbàdàn tuntun ní Ládọjà, that is former governor of Oyo State. Ládọjà was born in September 25, 1944 in Gambari village near Ibadan. Ládọjà educational journey took him through Ibadan Boys High School and Oliver Baptist High School, culminating in a degree in chemical engineering from University of Liège in Belgium. Upon returning to Nigeria, he started the career at Total before delving into business and politics. Ládọjà first took office as governor of Oyo State in May 2003 on the platform of People's Democratic Party, serving until controversial impeachment in January 2006. He was later reinstated by Supreme Court ruling in December 2006 and completed his term in May 2007. Since then, he has remained an active political figure, contesting election with various parties before joining the Senate Labour Party in 2018. Ládọjà embraced his role as Ọ̀tún Olúbàdàn, that's in 2024, by accepting the ceremonial beaded crown, a requirement for ascending to the throne to the Olúbàdàn title under the revised chieftaincy declaration.
So the next person that will become the Olubadan of Ibadan now is Ladoja. So which is obvious, very, very clear now to everybody. So as we are greeting the family of the former Oba, we are also greeting the next Oba in line, that is Adewolu Rashidi Ladoja. Congratulations. The next in line ní abala ǹjẹ́ ẹ ti gbọ́, òun náà ni a gbọ́ pé wọ́n ní ààrẹ àná lórílẹ̀‐èdè yìí, ọ̀gá sójà tó tún gbágbádá wọ̀, ààrẹ àná tó lòun ò ní jẹ́ kí Ìgbòho rí mú mí, ó wà nílé ìwòsàn tó ń gba abẹ́rẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n ìròyìn tó jẹ́ mọ́lẹ̀ gan wá ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá náà ń ṣàdúrà fún bàbá yìí pé bàbá kẹ́ ẹ pẹ́ onílé ìwòsàn tẹ́ ẹ wà yẹn bẹ́ẹ̀ ṣe sílẹ̀ Yorùbá ni kó ṣe dé bá yín. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ń ṣe àdúrà yẹn kíkan torí bàbá yìí frustrate ìgbé ayé olóyè Sunday ọmọ Adéyẹmọ pọ̀, ó kógun jàlú, ó kógun jà Yorùbá, ó kógun jà ran Yorùbá gan débi wípé ó dá ìpayà sínú àgbà orílẹ̀-èdè Yorùbá, àgbò orílẹ̀-èdè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà tí wọ́n sọ pé tó bàbá o níbikíbi tẹ́ ẹ bá wà bá ilẹ̀ rẹ ni o, pé gbogbo bẹ́ẹ̀ ṣe ńlẹ̀ Yorùbá pátá, gbogbo àjálù nǹkan tó débálẹ̀ Yorùbá kó mọ̀ débá yín níbikíbi tẹ́ ẹ wà. Náà ni ọ̀pọ̀lọpọ̀ orin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kọ lọ́wọ́lọ́wọ́ ní under comment section, wọ́n sì ń kọ sí bàbá létí ní orí bẹ́ẹ̀dì tó wà ní London pé tó bàbá eléyìí tẹ́ ẹ ṣe yìí, pé bẹ́ẹ̀ ṣe ilẹ̀ Yorùbá tẹ́ ẹ kó wa sí àdánwò tẹ́ ẹ jà rọ́nà lọ, pé bẹ́ẹ̀ náà ni ó sì débá yín. ìpèkọ́ ẹ̀kọ́ ti sọ̀rọ̀ wọn ni tí kálukú bá ṣe náà dandan náà ni kó máa tọ̀ ọ́ lẹ́yìn. Tó bá dẹ̀ pé rere náà bàbá bá ṣe náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà, wọ́n ní tó ń tẹ̀yẹ̀ bá ṣe pé tó bá jẹ́ pé rere ní í ṣe orí rẹ̀ ó ṣàdúrà fún, tó bá dẹ̀ yẹ pé bú ló ṣe tọ́dẹ̀ ń ṣépè fún yóò mọ̀, tọ́dẹ̀ ń ṣàdúrà fún pé yóò mọ̀. Ṣùgbọ́n eléyìí tí bàbá ṣe náà làwọn ń sọ yìí, torí bàbá yìí frustrate life Yorùbá púpọ̀. Nígbà tó wà lórí oyè, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń kógun ja ìran Yorùbá púpọ̀. Ìdí tá a ṣe wá ń sọ náà nìyẹn pé bàbá orí bẹ́ẹ̀dì tẹ́ ẹ wà yẹn, ó kù yín ó kọ Ọlọ́run o, ó kù yín ó kọ Ọlọ́run. Àwọn ò tiẹ̀ ní ṣépè náà, àní ṣépè. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ààrẹ wa lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́, that is Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, bàbá sọ nǹkan kan ìyẹn ń jà rìnrìn lọ́wọ́lọ́wọ́. Wọ́n láwọn fáwọn sójà ní authority pé kán máa pa àwọn bandits, pé anybody tó bá tún wá resist arrest kán tẹ̀ mọ́ shoot wọn ni, tó bá resist arrest. A tiẹ̀ ti ń gbọ́ ròyìn gan látàrún báyìí ní sí pé àwọn sójà ti ń sọ̀rọ̀ káàkiri already náà. A dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà burúkú tó ń ṣẹlẹ̀ náà bí kán wọṣọ sójà, ó lè má jẹ́ sójà kan tí wọ́n sọ sójà náà tí wọ́n ní kéde ká so àdó original máa dá fake mà báyìí. Ìgbésẹ̀ tí ààrẹ gbé ìgbésẹ̀ gidi ni o, ṣùgbọ́n àwọn kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀ yẹn ó yẹ káàrẹ mójútó, pé àwọn tó bá ti resist arrest, àbáwọn tó bá láwọn jẹ́ agitator, àbáwọn tó bá láwọn jẹ́ nǹkan kan, ìyẹn ò dáa. So indirectly ẹ̀ ń sọ fún wa sì ń pé bandit lè ṣe nǹkan tó bá wù ú, ṣùgbọ́n àwọn tá a bá ti ń demand fún orílẹ̀-èdè tiwa a lè ṣe nǹkan tó bá wù wá nìyẹn. tó lẹ́mọ̀ pé àwọn ò ṣe terrorist, àwọn dẹ̀ value life, ṣùgbọ́n àwọn yẹn ò value life. ní ọ̀rọ̀ tí ààrẹ sọ wípé àwọn fún àwọn sójà, àwọn ọ̀gá ológun, pé kán pàṣẹ fún àwọn ọmọọṣẹ́ wọn pé ẹnikẹ́ni tó bá ti hùwà gbésùmọ̀mí àbólóhùn agitator àbólóhùn kankan, wípé kí wọ́n máa dáná àbọ̀yá wọn ni. Ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yìí o, wípé kán máa dáná àbọ̀yá. àwọn ò dẹ̀ kí ń ṣe terrorist torí orílẹ̀-èdè tiwa làwọn ń jà fún, torí bàbá náà ti sọ rí pé àwọn ò gbàgbọ́ nù wọ́n Nàìjíríà o. ó sì wá jẹ́sìn yìí lọ́rọ̀ wọ́n Nàìjíríà wá mú láyà ayé bàbá tàbí jẹyìn lógún. ẹ̀ jà fúnran Yorùbá, ẹ̀ jà fúnran Yorùbá. nígbà Buhari wà lórí oyè ó jà fúnran títí ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ò jà fúnran Yorùbá, ẹ̀ jà fúnran Yorùbá. ìsídà sísọ gbogbo ọmọ Yorùbá náà ẹ já pe àrò àti ọ̀dọ̀fin inú wa náà nìyẹn. eléyìí tó kẹ́yìn rẹ̀ ní abala ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ní ìpínlẹ̀ Kwara àwọn agbésùmọ̀mí tún yabọ̀ àwọn ìletò kan o, tí wọ́n sì jẹbẹ̀rún. nínú ìròyìn tá a tún wá gbọ́ náà ni pé wọ́n láwọn sójà àgá tó wá ń sá, tá bá ti gbọ́ pé wọ́n bọ̀ bá àwọn sójà tó jẹ́ original, àwọn ò sá fáwọn fẹ́ẹ̀kì, àwọn fẹ́ẹ̀kì ó wà kógun jàlú, wọ́n sá pátápátá.
níròyìn tá a gbọ́ náà nìyẹn lónìí torí wípé gbogbo eléyìí tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé wọ́n kógun jà àwọn agbègbè kan lọ́nà láfíà lọ́nà kínní eléyìí tó tún ṣẹlẹ̀ yìí tún ní agbára torí pé gbogbo plan wọn tẹ̀sí wa ń bá wa lákòókò ni pé àwọn fẹ́ yá àwọn èèyàn kó lù pátápátá tí wọ́n fẹ́ occupy territory yẹn. adé ń kí ànsá ọ̀pọ̀lọpọ̀ láwọn òmẹ́ni tó kú à ń kí ànsá láwọn òmẹ́ni tó kú ẹ wọ̀rọ̀ à ń kí ànsá àwọn bandits ti gba gbogbo ìlú kan báyìí wọ́n gba gbogbo ìlú kan gbogbo ìlú náà wà mo náà wà lẹ́kọ̀ọ́ wọ́n wà nìbàdàn wọ́n wà lọ́yọ̀ wọ́n wà lógùn state kò síbi tí wọn ò sí ìran Yorùbá ẹ má sùn o ẹ gbé ìgbésẹ̀ o ẹ má sùn ẹ má jẹ́ ká sùn ẹ já gbé ìgbésẹ̀ akin ká gba ìran Yorùbá ó náà ní gbogbo nǹkan tó jẹ wá lógún tó jà wá lógún nìyẹn o ìran Yorùbá ni ẹ já gba ìran Yorùbá ẹ já gba ìran wa sílẹ̀ ká gba ìran wa sílẹ̀ ètò ìjà wá lógún nìyẹn àwọn ń sọ gbogbo ìgbà eléyìí táwọn ṣe fídíò ṣe nǹkan kan ṣe kíní kan ìyẹn kọ́ ló kàn mọ́ báyìí action la nílò báyìí ìran Yorùbá nílò ẹ bá share fídíò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé ẹ bá wa pín káàkiri mẹ́rin àgbáńlá yìí ẹ bá wa pín ẹ jẹ́ kó lọ fáfáà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí ẹ fi èrò tí yín sí comment section abala ǹjẹ́ ti gbọ́ náà lélẹ̀ lórí ìkànnì iSeen TV ẹ má bá wa like ẹ má bá wa share ẹ má bá wa pín kó máa lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí ẹ ṣé o tẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Please like, share, comment and subscribe. Thanks for watching.